A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìpè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀‐èdè ti ń fa awuyewuye láti bíi ọdún mẹ́jọ sẹ́yìn. Láti ọdún 2015 tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) lẹ́yìn ìdìbò ààrẹ tí ó wá bí ìjọba Muhammadu Buhari, àti ìgbà náà ni àwọn ohun tí kìí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Lára rẹ̀ ni ìṣòro ààbò. Oríṣiríṣi ìwà ọ̀daràn bẹ̀rẹ̀ látorí àwọn Boko Haram, Fúlàní darandaran. Èyí tó wá ṣe gbọnranganran jù nínú rẹ̀ ni ti àwọn ajínigbé. Bí wọ́n ṣe ń pànìyàn ni wọ́n ń jalè, ba ohun ìní jẹ́. Ìfipábánilò náà ò gbẹ́yìn. Bákan náà ni wọ́n ń ba oko olóko jẹ́, dí ọ̀nà àtijẹ àtimu fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè ní ààbò tí ó yẹ kí ó jẹ́ àkọ́kọ́ ojúṣe ìjọba ni kò sí mọ́. Láti ìlà oòrùn títí dé ìwọ̀ oòrùn, ní àríwá sí gúúsù, bákan náà lọmọ ṣorí. Fúlàní darandaran ti pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ orílẹ̀-èdè lójú oorun. Bẹ́ẹ̀ nìṣòro yìí túbọ̀ ń burú sí i pẹ̀lú àwọn ìsọ̀mọ̀gbé wọn. Ìjínigbé fún owó ìdásílẹ̀ ti wá di okoòwò ńlá, débi wípé ọmọ ìjọ mìíràn ń ṣètò ìjínigbé pásítọ̀ àti rẹ́fúrẹ́ǹdì kí wọ́n lè rí owó ribiribi gbà fún ìdásílẹ̀. Ìṣòro yìí le débi wípé agbègbè ilé ìjọba ìlú Àbújá náà ti di ọ̀nà ìjẹ fún àwọn ajínigbé, pẹ̀lú oríṣiríṣi ìkọlù sí àwọn ará ìlú nínú ilé wọn. Èyí ló wá mú kí ìpè fún ọlọ́pàá ìpínlẹ̀ bẹ̀rẹ̀ sí ké tantan. Bí àwọn kan ṣe ń sọ wípé ó yẹ kí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ti wà tipẹ́, ni àwọn kan ń bẹ̀rù wípé kí àwọn gómìnà má lo àǹfààní yìí fún ìmọ̀tara wọn nìkan. Ìbẹ̀rù wà wípé kí wọ́n má lò wọ́n fún irinṣẹ́ tàbí pàṣán fún àwọn ẹgbẹ́ alátakò. Ọjọ́bọ̀ tí ó kọjá ní Ààrẹ Bọ́lá Tinubu fèsì sí ìbéèrè yìí, bí ó ti sọ wípé àwọn yóò ṣe àgbéyẹ̀wò rẹ̀. Èyí wáyé lẹ́yìn ìpàdé pàjáwìrì láàrin ààrẹ àti àwọn gómìnà ní ilé agbára ìlú Àbújá. Ìpàdé yìí wáyé lẹ́yìn ìṣòro tí ọrọ̀ ajé orílẹ̀-èdè ń dojúkọ, tí oúnjẹ gbówó lórí gọbọi àti ìwà ọ̀daràn tó túbọ̀ ń lékenkà sí i. Mínísítà fún ìròyìn Mohammed Idris, nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára pẹ̀lú àwọn gómìnà Plateau, Kaduna, Delta lẹ́yìn ìpàdé pẹ̀lú ààrẹ, sọ wípé gbogbo ìpínlẹ̀ mẹ́rìndínlógójì pẹ̀lú ààrẹ ni wọ́n ti ṣe àgbéyẹ̀wò àti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Ó fi kún un wípé iṣẹ́ pọ̀ nínú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, ṣùgbọ́n sọ àsọdájú wípé ààrẹ àti àwọn gómìnà ti jọ pa ohùn pọ̀ láti yanjú gbogbo kùdìẹ̀kudiẹ inú rẹ̀ kí èyí lè wá sí ìmúṣẹ. Bí a kò bá gbàgbé wípé igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ àná, Ike Ekweremadu, ṣe àgbékalẹ̀ àbádòfin fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nínú ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ àti ẹlẹ́ẹ̀kẹsàn-án, ṣùgbọ́n àbá rẹ̀ kò wá sí ìmúṣẹ. Gbogbo akitiyan rẹ̀ ló já sí pàbó nígbà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀. Bákan náà ni Idris sọ wípé wọ́n ti gbé ìgbìmọ̀ dìde láti ṣiṣẹ́ lórí gbogbo ohun tí wọ́n jíròrò lé lórí níbi ìpàdé. Ó ní ààrẹ àti àwọn gómìnà ti pinnu láti tẹ̀síwájú pẹ̀lú ìpàdé títí gbogbo rẹ̀ yóò fi wá sí ìmúṣẹ. Idris ní ọ̀rọ̀ tí wọ́n jíròrò lé lórí pọ̀, ọ̀kọ̀ọ̀kan làá ṣẹ̀lẹ́kù ni ìjọba fẹ́ fi ṣe. Nígbà tí ó ń fèsì, ààrẹ ẹgbẹ́ àwọn ọ̀dọ́ Àríwá, Yerima Shettima, ní ìgbésẹ̀ ìjọba yìí dára. Òun fi ọwọ́ sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nítorí ó jẹ́ ọ̀kan gbòógì ọ̀nà àbáyọ sí ìṣòro ààbò. Ṣùgbọ́n ọmọ ilé ìgbìmọ̀ àná láti ìpínlẹ̀ Katsina, Honorable Yusuf Shehu, ní ìgbàgbọ́ wípé ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ní àkókò tí a wà yìí léwu púpọ̀. Ó ní ìjà agbára máa wà láàrin ọlọ́pàá ìjọba àpapọ̀ àti ọlọ́pàá ìpínlẹ̀. Bákan náà ni ó fi ìbẹ̀rù rẹ̀ hàn wípé ó ṣeéṣe kí àwọn gómìnà fi ọlọ́pàá ìpínlẹ̀ ṣe pàṣán fún àwọn ọ̀tá olóṣèlú tàbí ẹgbẹ́ alátakò. Ó ní ó sàn kí ìjọba dá ọlọ́pàá agbègbè sílẹ̀, community police,
tí wọn kò ní lo ohun ìjà olóró ṣùgbọ́n kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọlọ́pàá ìpínlẹ̀ fún àkójọpọ̀ ìròyìn tí yóò ran ọlọ́pàá lọ́wọ́ láti pèsè ààbò. Shehu tẹ̀síwájú wípé bí wọ́n bá lè ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kí ó dàbí ẹ̀yà Àmọ̀tẹ́kùn tàbí Hisbah ní ìpínlẹ̀ Kánò, àwọn wọ̀nyí á ran ọlọ́pàá, DSS, Civil Defence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́wọ́, kí wọ́n sì máa pè wọ́n ní ọlọ́pàá agbègbè community police. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ṣe ìkọlù sí ilé ọtí kan ní ìjọba ìbílẹ̀ Pankshin, ìpínlẹ̀ Plateau, tí wọ́n sì ṣekú pa ènìyàn 2. Ìròyìn jábọ̀ wípé ọ̀kan nínú àwọn tí wọ́n pa yìí jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìpínlẹ̀, Sylvanus Namang. Alága àná fún ẹgbẹ́ òṣèlú APC, Enoch Famak, fi ìyàlẹ́nu rẹ̀ hàn sí ìṣẹ̀lẹ̀ yìí nígbà tí wọ́n kàn sí i. Ó ní òun kò tíì gbọ́ irúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ kí òun lọ ṣe ìwádìí, ṣùgbọ́n ẹlòmíràn tí ó jẹ́ olóyè ẹgbẹ́ APC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lánàá, ọjọ́ Àìkú. Ó ní gẹ́gẹ́ bí ohun tí òun gbọ́, wọ́n ní Namang lọ bá wọn ṣe ìnáwó ní Pankshin ní ọjọ́ Àbámẹ́ta. Lẹ́yìn èyí ni ó lọ sí agbègbè láti lọ ra nǹkan. Lójijì ni àwọn agbébọn ya wọ ibẹ̀ tí wọ́n sì yìnbọn fún un pẹ̀lú ẹnìkan níbẹ̀ bí ó ti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n ṣe àwárí àwọn tí wọ́n ṣe iṣẹ́ láabi yìí kí wọ́n sì fi ojú wọn ba ilé-ẹjọ́. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀, Alfred Alabo, ló já sí pàbó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wà ní pípa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Tinubu darí àwọn gómìnà láti gbé ìgbésẹ̀ tí yóò dènà ọ̀wọ́ngógó oúnjẹ lórílẹ̀-èdè, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣètò láti gbé ìgbìmọ̀ dìde tí yóò bójútó ọ̀rọ̀ oúnjẹ ní ìpínlẹ̀. Nínú ìgbìmọ̀ yìí la ti máa rí àwọn tí ọ̀rọ̀ kàn bíi aṣojú àjọ ará ìlú, aṣojú ẹgbẹ́ ọ̀dọ́, ẹgbẹ́ àgbẹ̀, ẹ̀ṣọ́ aláàbò, adarí ẹ̀sìn, ẹgbẹ́ ìyálọ́jà àti àwọn kọmíṣánná tí ọ̀rọ̀ kàn láti gbógun ti ìṣòro oúnjẹ. Nínú àtẹ̀jáde àná ni agbẹnusọ gómìnà Ọláwálé Rasheed ti ṣe àfihàn yìí bí ó ti sọ wípé kọmíṣánná fún iṣẹ́ àkànṣe Dókítà Bashir Salami ni yóò jẹ́ alága. Ó ní bákan náà ni wọn yóò ṣe ìgbélárugẹ ètò ọ̀gbìn nípa ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ kí wọ́n sì ṣe àmójútó ọjà àti owó oúnjẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wà fún ìgbáyégbádùn ará ìlú. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ìfilọ́lẹ̀ ìtalọ́rẹ owó àyáàsan fún ènìyàn tí iye wọn fẹ́ẹ̀ tó 20,000 20,000 people tí àwọn tí ó kúṣẹ̀ẹ́ láàrin ìpínlẹ̀. Àwọn sì ti ń gbèrò 60,000 mìíràn. Ó ní ìjọba ti darí kọmíṣánná fún ọkọ̀ ìrìnnà kí ó rí i dájú wípé gbogbo ìmọ́lẹ̀ bus service ló ń ṣiṣẹ́ déédéé kí wọ́n tó kó tuntun dé, kí kọmíṣánná sì máa dáhùn sí èròǹgbà ará ìlú kí wọ́n lè mọ ohun tí wọ́n ń fẹ́ lásìkò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard. Ìjọ The Redeemed Christian Church of God, Concord Chapel Area Headquarter, Ogun Province 3 ń fi àsìkò yìí pe gbogbo ènìyàn síbi àkànṣe àgbàyanu ìsọjí tí ó máa wáyé ní ojúlé kìíní òpópónà Oríyọmí Aralamọ̀, ibùdókọ̀ Yaro, agbègbè Akẹ́jà ní ìjọba ìbílẹ̀ Adó-Odò-Ọ̀tà, ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2024, ọjọ́ ìsinmi tó ń bọ̀ lọ́nà, bẹ̀rẹ̀ láti aago 8:30 òwúrọ̀. Ìránṣẹ́ tí Ọlọ́run máa lò ní Pastor Godwin Obada, Provincial Pastor, Ogun Province 3. Olórin ẹ̀mí ni Rhoda Ẹwàìyìn-Jésù nígbà tí olùgbàlejò jẹ́ pásítọ̀ agbègbè Ìyáàfin Olúwatóyìn Ishmael. Jésù ń dúró dè ọ́ láti fún ọ ní ìgbàlà, ìwòsàn, ìdáǹdè àti ìsàmì òróró. Bákan náà ni ètò ìlera ọ̀fẹ́ àti ẹ̀bùn wà fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́. Jésù Kristi kan náà ni lánàá, lónìí àti títí ayé.
òfin pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí ààrẹ Bọ́lá Tinubu ṣe ní igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar bu ẹnu àtẹ́ lù bí ó ti sọ wípé wàdùwàdù tí ààrẹ fi mú òfin ọ̀hún wá sí ìmúṣẹ láì pètepèrò rẹ̀ dáadáa ni ó fa ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ọrọ̀ ajé tí orílẹ̀-èdè ń kojú lónìí. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Abubakar ti sọ wípé pàṣípààrọ̀ owó ní igi wọ́rọ́kọ́ tó dáná rú fún ọrọ̀ ajé orílẹ̀-èdè tí ó yọrí sí ìṣẹ́ òun òṣì tí ọ̀pọ̀lọpọ̀ ń kojú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Àtíkù, ó ní ìjọba kò fún ilé ìfowópamọ́ àgbà CBN ní àǹfààní àti ṣe àgbékalẹ̀ òfin pàṣípààrọ̀ owó tí yóò dojúkọ irúfẹ́ ìṣòro bẹ́ẹ̀. Olùdíje du ipò ààrẹ nínú ìdìbò gbogbogbò tí ó kọjá sọ wípé kí ìjọba òde yìí fi ara wọn sílẹ̀ láti gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn alátakò kí ó sì béèrè fún ìrànlọ́wọ́ láti yanjú ìṣòro ọrọ̀ ajé. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti fèsì wípé bí wọ́n bá ṣe ìdáwọ́kọ̀ fún owó náírà, èyí yóò dá orílẹ̀-èdè padà sí irúfẹ́ ohun tí ó ṣẹlẹ̀ ní sáà gómìnà àná fún ilé ìfowópamọ́ àgbà CBN Godwin Emefiele. Wọ́n ní òfin tí ó fún wọn ní ààyè àti máa ná $1.5 billion lóṣooṣù fún àtìlẹ́yìn náírà túbọ̀ mú kí ìwà ìbàjẹ́ sodo sí i ní ẹ̀ka ọrọ̀ ajé. Olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n àtinúdá Báyọ̀ Ọ̀nànúgà ni ó sọ àsọdájú yìí nínú àtẹ̀jáde àná tí ó pe àkọlé rẹ̀ ní "Lẹ́ẹ̀kan sí i, igbákejì ààrẹ ìjẹta Àtíkù Abubakar tún ti ṣì í". Àtíkù ni ó ṣe àríyànjiyàn wípé ó yẹ kí ìjọba àpapọ̀ ti CBN lẹ́yìn láti wá ọ̀nà àbáyọ mìíràn sí pàṣípààrọ̀ owó ilẹ̀ wa. Ó ní CBN ní agbára láti lè ṣe ìdáwọ́kọ̀ fún bí náírà ṣe ń fi ojoojúmọ́ jó àjórẹ̀yìn kí ó sì dènà iṣẹ́ àwọn speculators. Ṣùgbọ́n ọ́fíìsì ààrẹ kọ̀ láti gba àbá Àtíkù bí wọ́n ti sọ wípé èyí yóò dá orílẹ̀-èdè padà sí bí gómìnà àná fún CBN Godwin Emefiele ṣe lo àǹfààní yìí láti fi rọ́ owó sápò pẹ̀lú àwọn tí wọ́n súnmọ́ ìjọba ìgbà náà. Ọ̀nànúgà fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọjọ́bọ̀ tí ó kọjá ní ààrẹ Bọ́lá Tinubu, igbákejì rẹ̀ pẹ̀lú àwọn gómìnà ní ìpàdé láti jíròrò lórí ìpèsè oúnjẹ. Wọn kò jíròrò lórí pàṣípààrọ̀ owó gẹ́gẹ́ bí Àtíkù ṣe lérò. Wọ́n jíròrò lórí bí wọ́n ṣe ṣe àdínkù sí owó oúnjẹ tó ń fò lọ sókè. Ó ní ó jẹ́ àìní ìmọ̀ tó fún Àtíkù láti sọ wípé Tinubu fi kánjúkánjú gbé òfin kalẹ̀ láì gbèrò rẹ̀ dáadáa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Emir ti ìlú Ìlọrin Alhaji Ibrahim Sulu Gambari ti bu ẹnu àtẹ́ lu àfihàn fídíò tó gbòde kan níbi tí wọ́n ti ní àwọn kan ń ṣe ìfẹ̀hónúhàn níwájú ààfin rẹ̀ lórí ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Agbẹnusọ Emir Abdulazeez Arówóná sọ nínú àtẹ̀jáde àná wípé wọn kò ya àwòrán àhesọ fídíò tí wọ́n ń gbépò yẹnu ní ààfin Emir. Ó ní ọdún 2019 ni fídíò ọ̀hún ti wáyé nígbà ìpalẹ̀mọ́ ìbò ọdún náà lọ́hùn-ún. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé wọ́n ti pe àkíyèsí wọn láàfin lórí fídíò tí wọ́n ń ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi tí àwọn kan ti ń pariwo tí wọ́n ń kérora lórí ìṣẹ́ òun ìyà níwájú ààfin Emir ní Ìlọrin. Ó ní àwọn fẹ́ sọ gbangba dájú wípé fídíò yìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ìgbà ìdìbò gbogbogbò ọdún 2019 ni èyí wáyé. Wọ́n ní fídíò yìí kò ní nǹkan ṣe pẹ̀lú ìṣòro tó ń kojú orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Emir ìlú Ìlọrin tí ó tún jẹ́ alága ìgbìmọ̀ adarí ìpínlẹ̀ Kwara Alhaji Sulu Gambari a máa fi èròǹgbà rẹ̀ hàn lórí bí àlàáfíà àti ìrẹ́pọ̀ ṣe lè jọba láwùjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni àwọn olùgbé ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ kan sígboro láti ṣe ìfẹ̀hónúhàn lórí ọ̀wọ́ngógó oúnjẹ àti ipò ọrọ̀ ajé. Ìròyìn jábọ̀ wípé àwọn olùfẹ̀hónúhàn kóra jọ sí agbègbè Mọ́kọ́lá pẹ̀lú oríṣiríṣi àkọlé lórí pátákó
tí ó tọ́ka ọ̀wọ́ngógó oúnjẹ. Wọ́n ní ebi ń pa ará ìlú, Tinubu má gbàgbé ìlérí tó o ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n ń kọrin láti fi ẹ̀hónú wọn hàn. Bí àwọn kan ṣe ń rìn ni àwọn kan wà nínú ọkọ̀. Àwọn ọlọ́pàá tó dìhámọ́ra ogun náà wà níbi ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.